ẹ̀yin èèyàn eléyìí mọ̀ gbẹnu tán ó gbẹnu tán gan-an ni o ògbólógbò ọmọ yahoo kan mọ̀ ni ó mọ̀ lu ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó lù ní jìbìtì owó ńlá o owó rọ̀gùnrọ̀gùn ni o kódà àwọn àjọ FBI lórílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀hún síta kódà wọ́n ti lọ sílé ẹjọ́ gan o òkò ẹ̀ wọ́n dáko ẹ̀ bí wọ́n ṣe trace ẹ̀ délùú Èkó gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tẹ́mi sì ti ṣe eléyìí lágbára o bó bá jẹ́ pé ọmọ Nàìjíríà lè mọ lu ọpọlọ tán ní sí ní tó dáa ni ṣé kì í bá mọ̀ dáa bó wàá ló ṣe ṣẹlẹ̀ gangan ẹ̀yin ènìyàn ìkànnì Araba ni. Now àjọ FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n mọ̀ ṣiṣẹ́ ìwádìí tó lágbára tí wọ́n sì tú àṣírí ọmọ yahoo ńlá kan tó jẹ́ ti Nàìjíríà tí wọ́n ní ó lù wọ́n ní jìbìtì owó rọ̀gùnrọ̀gùn lórílẹ̀‐èdè Amẹ́ríkà bó o gan lọmọ yahoo yìí bó o gan ló ṣe ṣe o gẹ́gẹ́ bí ìwádìí tí àjọ FBI tí wọ́n gbé jáde fún gbogbo ayé láti rí wọ́n ní ọmọ yahoo Nàìjíríà yìí wọ́n ló mọ̀ ní ó lọ ṣe ayédèrú ímeèlì kan bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà tí ààrẹ Donald Trump tó wọlé lọ́dún 2024 wọ́n ní wọ́n gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó jẹ́ ìgbìmọ̀ tí ó ṣe ìgbìmọ̀ ayẹyẹ ìgbéjọba fún ààrẹ Donald Trump wọ́n láwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n ní àwọn ímeèlì kan tí àwọn kọmitì tí wọ́n yàn fún gbígbé ìjọba fún ààrẹ Donald Trump yìí tí wọ́n gbé kalẹ̀ wípé ẹnikẹ́ni o tó jẹ́ olólùfẹ́ ààrẹ Donald Trump tó bá fẹ́ donate owó fún wọn fún ayẹyẹ ìgbéjọba fún ààrẹ Donald Trump ìyẹn ní ọdún 2024 ní oṣù December wípé ẹ lè máa lo ímeèlì yẹn o láti máa sẹ́ndì owó wọ́n ní ògbólógbò yahoo ọmọ Nàìjíríà yìí lòun náà bá máa lọ kírètì ímeèlì míì òun náà lọ ṣe ayédèrú ímeèlì tó jẹ́ pé kódà bẹ́yìn gan bá rí kò sí yàtọ̀ kankan nínú ẹ̀ wọ́n ní ímeèlì yìí ni wọ́n ń sẹ́ndì sí gbogbo àwọn ará Amẹ́ríkà o wípé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ donate ó yá o ẹ máa lo ímeèlì yìí o láti donate owó yẹ gbígbé ìjọba fún ààrẹ Donald Trump o wọ́n ní ímeèlì yìí wọ́n lò ní wọ́n sẹ́ndì sí ìkan o nínú àwọn èèyàn l'Amẹ́ríkà o bó ń ṣe rí ímeèlì ọ̀hún ló ń bá sẹ́ndì owó pé ókè o ímeèlì tí wọ́n ń donate owó sí fún ààrẹ àwọn leléyìí o láàní ọ̀hún bá mọ̀ sẹ́ndì owó rọ̀gùrọ̀gùn 250,300 USDT rí pé owó ń pọ̀ nígbà tí wọ́n ṣírò owó ọ̀hún lówó Nàìjíríà owó ọ̀hún lé ní 400 million naira owó rọ̀gùnrọ̀gùn ni o wọ́n ní òní arákùnrin bá ṣe wọ́n ní bí owó ọ̀hún ṣe wọnú wọ́lẹ̀tì ọ̀hún kíá lárákùnrin ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní pín owó yẹn sínú àwọn wọ́lẹ̀tì cryptos wọ́n ló ń ṣe ẹ̀ káàkiri wọ́n ní kíákíá ó ti sáré transfer owó tó tó bíi 215,000 USDT wọ́n ti wọ́ kúrò nínú àkáǹtì tí wọ́n gba owó ọ̀hún sí. wọ́n ní ṣùgbọ́n kò pẹ́ nígbà tó di ọjọ́ 21 nínú oṣù December ìyẹn oṣù kejìlá ní àwọn àjọ FBI ni wọ́n bá discover wípé wọ́n ti lu àwọn èèyàn àwọn kan ní jìbìtì owó rọ̀gùnrọ̀gùn o kíá ni wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí wọ́n ní wọ́n kàn sí àwọn iléeṣẹ́ tí wọ́n ní crypto àkáǹtì èyí tí wọ́n lò láti gba owó ọ̀hún wípé wọn ò tí ì transfer owó ọ̀hún tán wọ́n block àkáǹtì ọ̀hún wọ́n tún bẹ̀rẹ̀ ìwádìí lóríṣiríṣi wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe pé àwọn tó ṣiṣẹ́ yìí ibo ni wọ́n wà orílẹ̀-èdè wo ni wọ́n wà àwọn bo ni wọ́n pín gbogbo owó ọ̀hún sí wọ́n ní wọ́n wá trace ẹ̀ títí wọ́n trace ẹ̀ dé ìlú Èkó wọ́n nígbà tí wọ́n trace ẹ̀ dé ìlú Èkó bí wọ́n ṣe ń login sórí àkáǹtì yẹn wọ́n rí i pé ìlú Èkó ló ti wáyé nígbà tí wọ́n wà tún wádìí ẹ̀ ni wọ́n wá rí wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Aaretrump Aaretrump wọ́n lòun gangan ló ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pé àwọn ni wọ́n ṣiṣẹ́ ọ̀hún ìdí èyí gangan ló wá mú kí àjọ FBI tí wọ́n lọ sí ilé ẹjọ́ wípé owó tó sì kù tí wọ́n gbẹ́sẹ̀ lé nínú wọ́lẹ̀tì yẹn pé kí ilé ẹjọ́ kí wọ́n sọ pé kó forfeit owó yẹn kó di tìjọba kódà wọ́n ní àjọ FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ti ń gbé gbogbo ìgbésẹ̀ báyìí pé bí wọ́n ó ṣe wá gbé arákùnrin ọ̀hún wípé wọ́n ó gbé láti orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ó gbé wá sí orílẹ̀‐èdè Amẹ́ríkà kódà wọ́n ní wọ́n ti ń lo gbogbo agbára wọn láti lè jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n gba àṣẹ láti wá extradite ògbólógbò ọmọ yahoo tó lu jìbìtì ọ̀hún ó lágbára o láti orílẹ̀‐èdè Amẹ́ríkà pé kó wá jẹ́jọ́ ẹ̀yin náà ẹ wo adúrú owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n gbé o
wọ́n lówó ọ̀hún pọ̀ o 460 million owó yẹn kì í ṣowó kéékèèké o. Kódà wọ́n ní àwọn àkáǹtì kan náà tún wà tó jẹ́ ti Binance tí wọ́n transfer àkan nínú àwọn owó ọ̀hún tí wọ́n transfer ẹ̀ sí. Ẹ̀yin èèyàn ẹ rí i pé eléyìí gbẹnu tán, ó gbẹnu tán gan-an ni o. Odidi àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà Aaretrump mọ̀ ni. Wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n wá báyìí pé kí wọ́n lọ gbé ìrẹmẹ o, pé kí wọ́n gbé wá sórílẹ̀-èdè Amẹ́ríkà o, kó wá jẹ́jọ́ o. Kọ́lọ́hún kó wá yọ. Ó bá jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí wọ́n lè mọ lu ọpọlọ tọ́lọ́run fún wọn láti mọ ṣe nǹkan tó dáa ni. Bó ní ìbá ṣe dùn tó. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbé eléyìí sórí pé dandan ni o kí ọwọ́ ó tẹ̀, kí ìdájọ́ òdodo kó sì wáyé. Kọ́lọ́hún kó wá yọ. Ẹ mọ̀ èyí tá a tún rí rèé o, ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share àìpẹ́ láwọn ẹlòmíì káwọn náà rí gbọ́. Bó bá tó dìgbà míì tá a bá tún rí tuntun míì á tún gbìyànjú láti mú wá fẹ́yìn èèyàn.